Right, okay. So gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè, ṣe rí gbogbo wa ìgbé ayé wa máa ń pàtàn ni. Ẹni tá à ń sọ̀rọ̀ yìí, orí yan iṣẹ́ jagunjagun fún láti bẹ̀rẹ̀. Ọwọ́ ẹnìkan ló bọ́ sí, bàbá Fáṣẹ̀hùn. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ara tí mò ń dá lénìí, kábíyèsí mi, Eléyìnmí, ti village headmaster ń lọ kọ́rí àpẹẹrẹ ńlá lára mi pé èèyàn báyìí lẹ́ni. Ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ìpè ni mò ń sọ o. Ẹ̀mí tí ń bẹ lára Yorùbá ó ní ìpè. Ṣé rí ìpè yẹn? Tó bá ti wà lára yín, ó máa wá iṣẹ́ tó fẹ́ ṣe ni. Now, ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ìpè jagunjagun ni. Ìpè kí ó gbé àwọn ìwà, ìṣe, àṣà kó gbé lárugẹ, ìpè ẹni yẹn. Àwọn ibi tó fúnra rẹ̀ ti wá ṣẹ̀, ó ṣe pàtàkì. How well connected to the spirit of his ancestors that he is. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí, nígbà tí ìpè tèmi dé, mo wà so well connected with the spirit of my ancestors. Mo wá èyí tó ṣẹ̀ láti ara Ṣàngó, tẹ́lá oko lórúkọ ẹ̀ ń jẹ́, tó tẹ Ọ̀yọ́ dó. Mo wá débi tí wọ́n sin sí nílùú Brazil, tó jẹ́ pé wọ́n sanwó wọlé ni kan tó lè rí. Ṣé ń gbọ́ mi dáadáa? Ìpè mi ló mú mi débẹ̀. Can you hear me? Yes ma, yes ma, yes ma. Ìpè yẹn ló mú mi débẹ̀. Ìpè yẹn òun ló mú mi, tó jẹ́ pé ní 1978 jẹ́jẹ́ mi mo jókòó tán ní ká wá ṣí ẹgbẹ́ ọmọ Oòduà tí bàbá Awólọ́wọ̀ gbé kalẹ̀. Ìpè mi ló mú mi débẹ̀. Nígbà tó yá, ìpè ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o. Bí ìpè ṣe ń ṣe nìyẹn. Nígbà tó yá, ìpè yẹn mú mi sí ipò tí mo máa ṣàlàyé ọ̀rọ̀ kan tí Ọọ̀ni àná rí mi. Ara tí mo ń dá ya lẹ́nu odidi wá mi kàn lọ́wọ́ ìjọba Gẹ̀ẹ́sì. Ìpè yẹn náà ló mú mi. Kò sẹ́ni tó sọ pé mo wà níbi kan tán nígbà tí Ọọ̀ni àná máa ṣọdún kan ẹ̀ kí n wá sọ̀rọ̀ òrìṣà. Ìpè ni o, mi ò ka application. So, ṣé rí ìpè yìí, ẹ̀mí tó bá ti wà nú ara ẹ, ibi tó bá ti ń tì ẹ́ lọ ní, ibi tó ti Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ń sìn nìyẹn, bẹ̀ ló tì sí, bẹ̀ ló jù sí. Kò dẹ̀ ṣe pé pè yẹn ṣẹ̀ṣẹ̀ wà lára ẹ̀. A ti rí nígbà tí ó di ààrẹ. The next event, ó lọ sí ṣọ́ọ̀ṣì ìbísẹ̀lẹ̀ níbi Kérúbù gbogbo alárí. Nígbà tó ṣe àwọn nǹkan mìíràn, a rí i pé ẹni yìí ní ìpè ká mú àwọn ẹ̀sìn oríṣiríṣi ọ̀nà, ká sọ pé ọ̀nà tí àwọn èèyàn fi ń jẹ iṣẹ́ nílẹ̀ Yorùbá, ká mú papọ̀. Gani lórúkọ ẹ̀ ń jẹ́, Mùsùlùmí ni ó ti hàn. Dẹ́nu ó dàbẹ̀ pé wọ́n tún bá ìjọ Kristẹni tán ìyẹn kan. Mo tún yá, a rí i pé àwọn náà ń promote Olókun. Ṣe rí i pé ìpè yẹn ti bọ́ sọ́nà mẹ́ta. Now, ẹni tó bá ti bá rẹ̀ nú ìpè èèyàn mẹ́ta bẹ́ẹ̀ yẹn, ibì kan ló máa ti ọ̀rọ̀ yẹn sí, ibì kan ni ẹ̀mí yẹn máa tì sí. Kí ló ṣe máa jẹ́ ó ṣeé ṣe fún? Ó depend lé how strongly connected with his ancestors that he is. Láti àwọn ancestor tí mò ń sọ yìí, àwọn kan ti jẹ́ Mùsùlùmí nínú ancestor ẹ̀, àwọn kan ti jẹ́ Kristẹni nínú ancestor ẹ̀, àwọn kan ti jẹ́ oníṣẹ̀ṣe nínú ancestor ẹ̀. Ibi tó bá Ṣàngó ẹ̀ sí, ibi tó Ṣàngó ẹ̀ sí ló wà yẹn o. Ó lè wá jẹ́ wípé ẹni tó fẹ́ kó gbogbo àwọn tó fẹ́ mú ìrẹ́pọ̀, torí tẹ́ bá wo àwọn baba ńlá wa lásìkò tiwọn, kò sí n tá lè pè ní Mùsùlùmí lẹ́nu, kò sí n tá lè pè ní Kristẹni. Ṣùgbọ́n àwọn baba ńlá wa kan náà, wọ́n ti ṣe Kristẹni, tá a dẹ̀ ṣì wà connected pẹ̀lú wọn. Àwọn kan ti ṣe Islam
So therefore, let me emphasize by saying, the answer I wanted to give you is this. This particular gentleman has got ancestors connected to 3 faiths, to the tradition, Orthodox, to Islam, secondly, and to thirdly, either by his wife or by his mother, I have no idea, but he seems to be connected with Christianity. Ó dẹ̀ ti lè wá jẹ́jẹ́ nígbà tó ń wá nǹkan kan báwọn Kristẹni pé tí kinní kan tó bá ṣẹlẹ̀ fún òun á máa sin Ọlọ́run nípasẹ̀ àwọn yẹn torí pé a ti rí láìmọye ìgbà tó lọ dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì. So therefore, ṣé ṣọ́ọ̀ṣì tó wá lọ yẹn ṣé nǹkan tó dáa ni àbí nǹkan tí ò dáa ni? Kò sẹ́ni tó lè sọ pé ìpè ẹnìkan kò dáa. Ibi tí ìpè ẹ bá sàn gbọ́ ẹ sí ibẹ̀ ni kò dorí kọ. Ṣùgbọ́n tí Yorùbá wíre, bó bá jọ ṣàká, bó bá máa jó ṣoko, ọ̀ṣáká, òṣoko, ìyẹn ni wọ́n máa ń sọ pé ó ṣòro fún ẹni tá a lè pè ní ọmọlúwàbí. Thank you. I hope ta ló ń tún dá mi lóhùn lọ́hùn o. Ṣé ẹ ti dá mi lóhùn? Have I answered your question? Yes, ma. Mo get point yín, ma. Mo get it, ma. Very good. Mo get it. Yes, ma. Ẹ ṣé gan, ma. Pleasure. Alàgbà Adébọ̀ Àlédà o. I like your point, ma. I really appreciate it, and I really what you have just stressed out. Ọlọ́run Elédùmarè, ó fún yín ní, ó la ojú yín sí nǹkan tí mo try láti emphasize in a different way yesterday on the platform, and I really appreciate it. I will join you next time. Thank you, ma. It is well with everybody. Bye-bye for now. Ẹ ṣeun. Ọmọ Yorùbá ni mí. Ire. Ẹ ṣé o, a kú àtàtàárọ̀ o. Ṣé atúrẹ́ tó ní ìbéèrè kó tó di pé a mú ètò yìí wá sí apá kan? Adébọ̀álé MKO, ọwọ́ wọn àlókè. Ó yá o, MKO. Tiwa làṣà, tiwa lèdè. Ẹ kú ìkàlẹ̀ o. Tèmi ní ọ̀kadì Michael Adébọ̀wálé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ gẹ́gẹ́ bí MKO. Ẹ káàbọ̀ Ọmọ Yorùbá ni mí. Ọmọ káàárọ̀ òjìrì. Àdáṣe ní ihun ni ìbà jújú kì í hùn ni. Mojúbà Elédùmarè tí ó dá ilé ayé tí ayé fi ń yé. Mojúbà Elédùmarè tí ó dá ènìyàn tí ènìyàn fi ń yan fanda. Mojúbà Elédùmarè tó dá ẹranko tí wọn ò fi parun. Mo sì júbà Elédùmarè tí ó dá ọ̀run tí ọ̀run náà kò sí run. Mo júbà gbogbo àwọn tí wọ́n jẹ́ eléníyàn bẹ̀rẹ̀ láti ọba aládé ti Ọ̀jájá kejì, ọba Ògúnnísì Adéyẹyè. Mo júbà gbogbo àwọn ládéládé ìyókù, gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́balọ́ba lábẹ́ wọn, èyí tí wọ́n wà nílùú kéréje wọ̀nyí. Mo júbà gbogbo àwọn olóyè ẹgbẹ́ YCYW. Mo júbà àwọn bàbá mi, ìyá mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ní àkọ́kọ́, à ń béèrè pé ta ni ọmọ Yorùbá? Ta ni ọmọ Yorùbá? Nígbà tí ènìyàn roko àrodò láti wo ta ni ọmọ Yorùbá láì wo ohun tí à ń pè ní Yorùbá gangan fún rẹ̀. Ní àkọ́kọ́, àwọn máa gbọ́ àwọn orúkọ bíi Yáríbà, Yárẹ̀b, Jábẹ́s nínú Bíbélì. Yárabá tí àwọn Haúsá máa ń pè ní Yorùbá, àwọn ni Yárabá. Yárabá bíyá, obìnrin tó jẹ́ Yorùbá. Yárabá èdè Yorùbá, ìyẹn náà ń pè ní Yárábáńtí. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, ohun tí ó yẹ kí a kọ́kọ́ mọ̀ ni pé èèrán lójú gbòdògì sí láàlà. Bí èdè Yorùbá ṣe wà, ó yàtọ̀ gẹ́rẹ́gẹ́dẹ́ sí àwọn èdè mìíràn. Nípasẹ̀ wo ni?
ohun tí ó yẹ kí a kọ́kọ́ mọ̀ ni pé èdè Yorùbá ó jìn ó kẹnu kò ń ṣe ẹ̀yà lásán kì í ṣe ìran lásán kì í ṣe ẹ̀yà tàbí ìran tó ní ẹ̀sìn lásán ìhùwàsí ní Yorùbá fún rẹ̀ bẹ́bárẹ́ nìkan tí ó bá wọṣọ Yorùbá tó bá múra Yorùbá tó ń sọ Yorùbá yẹn ò túmọ̀ sí pé ẹni náà àbí onítọ̀hún bí àwọn ó jẹ́ ọmọ Yorùbá kan ní ayé òde òní bí gẹ́gẹ́ bí ṣe múra yìí sìn ẹnìkan lè rí mi sí kó ní ọmọ Yorùbá ni ẹ́ báwo ló ṣe mọ̀ pé Yorùbá ni mí tí bá kọ̀ múra bí Yorùbá wọn kọ́ Yorùbá jìn ó kẹnu a rí àwọn ọmọ yánmírín àwọn ọmọ ilẹ̀ Ìgbò àwọn ọmọ ilẹ̀ Haúsá tí wọ́n ń sọ Yorùbá dáadáa dọ́nu ìyẹn ò túmọ̀ sí pé Yorùbá ni wọ́n àmọ́ nǹkan kan ni mo fẹ́ kí a mọ̀ ní àkọ́kọ́ mo fẹ́ kí a mọ̀ wípé ìran ẹ̀yà àṣà èdè ìhùwàsí tí ó rọ̀ mọ́ Ifẹ̀ òòdáyé ìyẹn ibẹ̀ láti tọpasẹ̀ Yorùbá wá ìtàn kan fi yé wa wípé kí Odùduwà tó máa ń pè wá ní ọmọ Oòduà ìtàn dẹ̀ fi yé wa wípé kí Odùduwà gan kó tó fi ẹsẹ̀ tẹ Ifẹ̀. Ẹ dákun, I don't believe you are meant to be one of the speakers on the program. Please keep your comments short. Where is the moderator? Okay, ní àgékúrú. Can you please round up? Ẹ bá wa round up. Màá gé gbogbo ẹ̀ kúrú. Màá gé gbogbo ẹ̀ kúrú. Not gé gbogbo ẹ̀ kúrú. I really mean shut down, not gé kúrú. It is disrespectful. You are not a speaker. Ẹ má bẹ̀ sí àtótónu ìmọ̀. Ẹ má bẹ̀nu àtótónu ìmọ̀. Ìbínú mo kàn sọ wípé ẹjọ́ àwọn mi lè fẹ́ béèrè ìbéèrè. Ok, nítorí mo ṣe ní àgékúrú. Àtúrẹ́ tó fẹ́ béèrè ìbéèrè kó tó di pé ok àtẹ̀síwájú. Ok, ǹjẹ́ mo lè pa mic tí mo bá lè tẹ̀síwájú? No, alàgbà Adébọ̀wálé ẹ fún wọn ní 1 minute kan rà torí pé I was trying to establish if it's a comment or a question. Is it a comment or a question? Okay, ma. Okay, ma. Ẹ ṣé gan ma. No problems. Ẹ ṣé gan fún àǹfààní yẹn ma. Ní kọ́mọ́nkóbó ohun tí mo fẹ́ kí a mọ̀ ni pé bí a bá fi ara balẹ̀ dáadáa gẹ́gẹ́ bí àwọn ẹ̀yin àgbà ṣe sọ bẹ́ẹ̀ ti ṣe owó ẹ̀ ẹni bí a bá rọra fi sùúrù pa èèrà a ó rí ìfun rẹ̀ bí a bá rọra fi sùúrù pa èèrà a ó ṣe kí ni a ó rí ìfun rẹ̀ yọ ohun tí mo fẹ́ fàyọ níbẹ̀ ni pé gẹ́gẹ́ bí àwọn olórin wọn ní àṣà ìṣẹ̀ṣe ń parẹ́ ṣe ẹ mọ̀ àṣà ìṣẹ̀ṣe ń parẹ́ ṣe ẹ mọ̀ á pín síjọba kó gbé wá níjà káyé orójú fọ́mọ Ádámọ̀ ìṣẹ̀ǹbáyé wa máa parun a fẹ́ kí èdè wa parun èdè Yorùbá kò gbọ́dọ̀ parun nǹkan tí mo fẹ́ wí nìyẹn àfikún tí mo ní nìyẹn láti ọmọ akẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ èdè Yorùbá ti yunifásitì láti Ìlọrin èmi ni akọ̀wé ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ èdè Yorùbá ní yunifásitì Ìlọrin àfikún tí mo kàn fẹ́ ní ni pé gẹ́gẹ́ bí gbogbo àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ lénìí kí a ṣe àmúlò rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí àwọn ẹ̀yin ládéládé ìlú gẹ́gẹ́ bí àwọn aṣojú ẹgbẹ́ mo fẹ́ kí àwọn mú gbogbo ẹ̀ lámúlò kò ṣe pé kó parun sí bíbá yìí kò ṣe pé Yorùbá àṣà Yorùbá ò tẹ̀lé parun ni kò sí ni kò sọ́gbọ́n ẹ̀. Ẹ ṣé gan-an adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan-an kí a ṣàmúlò gbogbo ẹ̀ ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ wà ní ẹ ṣeun gan. Ọkọ ìyá mi ṣé ẹ ní ìbéèrè àbí ọ̀rọ̀ ṣókí ó yá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ọ̀rọ̀ nǹkan tí ẹ kọ́ lẹ̀ gbogbo lé nǹkan tí mo ní tí mo fẹ́ sọ pọ̀ mo ti fẹ́ béèrè ìbéèrè yẹn ní kù tipẹ́tipẹ́ ṣùgbọ́n Ọlọ́run kọ́ yẹn kó jẹ́ àsìkò yìí ni máa lè ní àǹfààní láti béèrè. Nǹkan tí a pe ara ni pé a ní ọmọ Yorùbá ni wá ó dẹ̀ jẹ́ kí a máa gbé àṣà èdè wa ní arugẹ.
mo máa ń ṣàkíyèsí pé irú meeting báyìí àwọn gbọ́dọ̀ ti ń ṣe ṣé ẹ̀rọ yẹn tí mistake yẹn wà pé ni ó jẹ́ kí á lè máa jẹ́ kí Yorùbá kó máa múlẹ̀ kódà á tiẹ̀ má máa fààyè gbà kí a máa sọ èdè òyìnbó rárá nítorí pé a ò ní wà níbi tí wọ́n ti ń ṣe àpéjọpọ̀ tó jẹ́ pé àwọn òyìnbó lọ́gbé èdè náà kalẹ̀ kí a wá máa sọ Yorùbá àbí kí a máa ṣe àmúlùmálà kò ní fẹ́ torí ẹ̀ ní ìbá fẹ́ bóyá kí a tún ṣègbìyànjú dáadáa lórí èdè wa kódà ní kíkọ bóyá a fẹ́ máa fi àwọn ọ̀rọ̀ kan ránṣẹ́ sí orí ẹ̀rọ alágbèéká wa káàkiri pàápàá jùlọ lórí tí àpéjọpọ̀ ní máa pe ohun tí à ń ṣe tán láti bẹ̀ irú àwa tó jẹ́ pé àwa ọmọ òde ìwòsàn tí a fi bẹ́ẹ̀ dánmọ́rán lórí ìṣe abínibí wa a lè máa ṣe àmúlò ẹ̀ dáadáa nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ gbogbo wa nìyí. Mo ti ṣetán. Alàgbà Adébọ̀álé. Hello. Ṣẹ́rí tí arákùnrin wa gbé sílẹ̀ kò ṣeé ṣe mọ́ láyé tá a wà yìí. Àwa kan a ti wà lórí ìgbìmọ̀ kan tá a gbérú kínní yẹ̀ wò. Àwọn tó ń jẹ́ Yorùbá ń sìn tá a bá pè wọ́n ní Yorùbá fún ìrọ̀rùn. Àbáwọn tó ń jẹ́ ìran Ifẹ̀ Oòduà. Ṣé rí èdè tí à ń sọ yìí tá a pè ní Yorùbá yìí tí kódà tẹ́ bá wo èdè Ifẹ̀ fúnra wọn kò jọ ohun tá à ń sọ yìí rárá. Tá a bá wo èdè Èkìtì kò jọ ohun tá à ń sọ yìí rárá. Tá a bá wo Ìjẹ̀bú kò jọ ohun tá à ń sọ yìí rárá. Bí Olódùmarè ṣe mú yẹn wáyé pé a bẹ̀rẹ̀ pẹ̀lú èdè Ifẹ̀ Oòduà ẹ tẹ́tí gbọ́ èdè tí wọ́n ń sọ níbẹ̀ ń pẹ́ bá lọ kí kábíyèsí kẹ́ máa gbọ́ Ifẹ̀ ń ríá. Ó ń ṣèdè tá à ń sọ yìí. Tó bá jẹ́ pé a fẹ́ padà sí èdè Ifẹ̀ la máa lọ kọ́ iṣẹ́ tá à ń sọ yìí. Táwa tẹ̀síwájú Olódùmarè ọba ìtẹ̀síwájú ní kì í ṣọba ìfàsẹ́yìn. Nílẹ̀ Nàìjíríà tẹ́wà yẹn àìmọye àwọn ọmọ Yorùbá tí Yorùbá wọn ò jinlẹ̀. Káwa ẹ̀ṣẹ̀ lọ sí in fact Republic of Benin ni mo ti rí àwọn tí Yorùbá wọn jinlẹ̀ jù. Tẹ́ bá kọjá lọ sí àwọn tí atàlẹ́rú dà sí Caribbean táwa ti dé àwọn tó jẹ́ pé Ṣàngó countries méje ló wà outside of Nigeria. Wọn ò lè sọ Yorùbá níjọ́ tẹ́ bá pè pàdé ṣé ẹ fẹ́ yọ wọ́n síta ni wọn ò ní lè gbọ́ tẹ́ ń sọ. Can you hear me? Ǹjẹ́ mo gbọ́ yín? Let's have a look. I can't see you. Are you there? Ṣé mo gbọ́ yín? À ń gbọ́ yín mà. Right. So ẹ wò ó. À ń gbọ́ yín mà. À ń gbọ́ yín. Àdéhùn tí Olódùmarè ṣe pẹ̀lú Oòduà tẹ́ wọn rọ̀. Ká tó wá wo Ọ̀rànmíyàn ẹ wo Ọ̀rànmíyàn lásán. Ó jẹ́ Ọọ̀ni nílẹ̀ Ifẹ̀. Òun náà ló ní Ìbíní ìṣèdè tó ń sọ ń bí ní ṣọjọ́ tiwa. Ká tó ẹsẹ̀ wá sọ bí tèmi ti ṣẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ dákun ó ṣe pàtàkì ká bẹ̀rẹ̀ sí ronú wípé kò sí bẹ́ẹ̀ ṣe nísìnyí bẹ́ẹ̀ ṣe wà ẹgbẹ́ tó gbayì ní. Tá bá ní ká mú àwọn tí wọ́n jẹ́ age group yín ká sọ wọ́n sáàárín yín láti London ẹ máa sọ Yorùbá kalẹ̀ tán ní gbọ́. Kíkíní lè ṣe bẹ́ẹ̀ náà ni a lè sọ nílẹ̀ Yorùbá táwa ń sìn pé àwọn tán bá láwọn iṣẹ́
ẹ̀mí òjíṣẹ́ tí ń bẹ lára wọn pé ṣọ́ọ̀ṣì ló mú wọn lọ a lè sọ wọ́n dọ̀tá bó mú wọn lọ mọ́ṣáláṣí a lè sọ wọ́n dọ̀tá ètò ńlá ti wà ẹ ṣé gan ètò ẹ ṣé gan agbé àṣà ga ó yàtọ̀ sí ètò agbé èdè ka. This program cannot be about Yoruba practicing the use of Yoruba language. No, because you are going to exclude too many people. Fídíò yìí sì dábàá mú jáde mélòó làwọn tó fẹ́ yé. Abẹ́yìn tẹ́ wà ní Nàìjíríà tẹ́ gbọ́ Yorùbá nìkan lẹ rò pé ẹ jẹ́ Yorùbá ni. Àbá tá a wà lókè òkun tá a gbọ́ Yorùbá nìkan la rò pé ẹ jẹ́ la jẹ́ Yorùbá ni. Àwọn ọmọ tán bí dà sí gbogbo bẹ̀ yẹn ń kọ́ ṣé wọ́n jẹ́ Yorùbá ni. Ẹ dákun ní thing. There has to be program where those who want to practice all the varied Yoruba session, ẹ pé program kan pẹ́lẹ́ ní o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́, ẹ máa sọ. Ìjọ tá a dá bá fẹ́ sọ grammar, wọn Yorùbá bá fẹ́ sọ fún ọ̀rọ̀ pàtàkì la fẹ́ sọ. Ṣé tí n bá fẹ́ sọ fún yín pé tí n bá fẹ́ sọ ń sìn wípé tí n bá mú òyìnbó kan, ètò kan, tí n bá fẹ́ sọ fún yín ní èdè Yorùbá tí ò bá ṣe ń sọ ń kọ́. Please, go have a think. On that note, ẹ jọ̀ọ́, Adagba, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Níjọ́ tẹ́ bá mọ̀ fẹ́ sọ, ẹ jẹ́ kí n gbọ́. Ìyá wa sọ ọ̀rọ̀ tó tínú mi dùn gan. MKO, ọ̀rọ̀ tẹ gbé wá yẹn tẹ dissect yẹn tá a bá ní ká wò ó ká wo definition Yorùbá. We will go deeper than what you expect us to go deeper. So today is like a paraphrase. So don't let us, because if we are to go deep, we ask questions. We ask questions in Ife. How do we get to Ife? Where do we come from? Who are we? Before we know what we are doing, I think question hello. I will mean there will be a day that we can ask our elders to sit with us. I really want to see a day where we can ask such questions. But those questions will be so deep that even yourself, when you realize where we are coming from, you probably say, manage it. So I love the way you talk about Yoruba, and all that. But if we are to go deeper into it, trust me, you will. It's like so it's better I can do lórí àbí ìyá wa ṣé mo parọ́ mọ́. Òtítọ́ lẹ sọ. Kódà àwọn ìgbóònà gan, àwọn ìgbóònà ló bá bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ nígbà wọn. Ìgbóònà. ẹ ṣé gan àwọn bàbá wa àti àwọn màmá wọn ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa. So ẹ jẹ́ ká pé YCY Ogun State Secretary kan fún wa ní vote of thanks nígbà tí a máa mú ìpéjọpọ̀ yìí wá sí apá kan. State Secretary mo lè fàsìkò dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn zonal coordinator wa Aṣíwájú Nelson, National Secretary àti gbogbo all the South West Exco fún support wọn. Mr. Destiny Ìfowóṣeré, bàbá wa Aláwọdé olórí ọ̀dọ́ lọ́yọ̀ọ́, a kí gbogbo yín o. Ajuwase. Secretary, over to you. Vote of thanks. Yeah. Prayer. Ẹ ṣé gan ọ̀gá mi, ẹ ṣé gan kódà mi ti ẹ fẹ́ kí program mi ti ẹ fẹ́ kó tán mọ́ rárá. Ó ti ń dùn mí, ẹ jẹ́ ká máa bá lọ báyìí. All protocols are duly, accurately and respectful of them. Our mother, Ìyá rere, Ìyá abiyamọ tòótọ́, Erelu tó wà ṣe òdèrèmọ, mọ́mì, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa mọ̀. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Ibi tẹ́ oro kan rí sí àbí tí ibi tẹ́ oro kan rí sí, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ máa rere níbẹ̀. And to my daddy mi tó adopt mi, Prince Femi Fadina, the CEO and founder of Aweri Tourism, Arts and Culture. Baba, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa sàn.
àti ń wá sọ́dọ̀ yín ẹ̀yin là ń bá ọlọ́run nǹkan tó máa jẹ́ ká má bá yín mọ́ ọlọ́run ní pé kò yín. And to our royal fathers mo ní adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àwọn olórí aṣiṣẹ́ bí mo gba àṣẹ wá láti ilé Oòduà láti ọ̀dọ̀ bàbá wa bàbá gbogbo ọ̀dọ́ Yorùbá bàbá gbogbo ọ̀dọ́ Nàìjíríà pátápátá aláyélúwà ọba Adéyẹyè Babátúndé Ẹnìtàn Ògúnwùsì kábíyèsí o Ọọ̀ni Àdìmúlà and the co-chairman of Nigeria Traditional Council kí Ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́ kí wọ́n bá wa dá ẹ̀mí bàbá kí bàbá pẹ́ fún wa lórí ìtẹ́ àwọn bàbá ńlá wọn. Àti ọ̀gá mi ọ̀gá wa pátápátá ààrẹ ọ̀dọ́ Yorùbá jákèjádò àgbáyé ààrẹ barrister Ọládọ̀tun Hasan ẹ ṣé gan I really appreciate the leadership role yín tẹ́ play àti ọ̀gá mi Honourable Sunday Adébọ̀wálé my indefatigable my relentless boss Ọlọ́run á bá mi túbọ̀ máa ṣe dáadáa fún yín sí kò ní rẹ̀ yín ibi tẹ́ ẹ ṣe dé kò ní takú síbẹ̀ látara bẹ́ẹ̀ mo wá kí gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pátápátá pàápàá jùlọ ti àwa ti ìpínlẹ̀ Ògùn kí Ọlọ́run kí ó jẹ́ ká dàgbà tá a bá wá dàgbà àwa ní dàgbà ìyà àní dàgbà lásán ibi tá a rò pé tí Ọlájẹ́ pé máa rò níbẹ̀ ẹ ṣé gan I really appreciate èyí ni àkọ́kọ́ irú program yìí mo dẹ̀ fi ń dá wa lójú lénìí láti pẹ̀lú àṣẹ ọ̀gá mi Honourable Sunday Adébọ̀wálé àti gbogbo ẹgbẹ́ ìgbìmọ̀ ọ̀dọ́ Yorùbá lágbàáyé ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn pé program yìí efforts are in place to make sure we continue like this like months to come consecutively a máa ṣe a máa fi kóra wa jọ a máa fi dára wa lẹ́kọ̀ọ́ a máa pe àwọn bàbá wa àwọn ìyá wa nílẹ̀ Yorùbá wọn máa dá wa lẹ́kọ̀ọ́ àṣà Yorùbá ò ní parẹ́ àṣà Yorùbá ò ní parun gbogbo àgbéga gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ àjùmọ̀ṣe wa ni ẹ ṣé gan mo dúpẹ́ ẹ káàbọ̀. Ẹ fún aládùúrà o. Ọ̀gbẹ́ni ọwọ́ kàdé ẹ fún aládùúrà ọwọ́ kàdé ẹ fún aládùúrà. Ìbà àkọ́dá ìbà àṣẹ̀dá ìbà Elédùmarè tí ó jẹ́ kí ọjọ́ òní kí ó rí bí a ti ṣe fẹ́. Ìbà Elédùmarè tí ó dá ilé ayé tí gbogbo wa sì ń bẹ ní orílẹ̀ alààyè. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè nítorí láìsí Elédùmarè èèyàn lásán la máa jẹ́. A dúpẹ́ nítorí pé a dá ọjọ́ ìní pé a dúpẹ́ pé ẹ kà wá yẹ gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mọ́. Ọ̀pọ̀ ìjì ni ó ti jà tí ò sì gbé wa lọ. A dúpẹ́. A dúpẹ́ lórí àwọn tó ṣe akọ́tún ètò ẹ tún kà wọ́n yẹ ẹ tún jọ kí wọ́n rí ọjọ́ òní ẹ jẹ́ kí ọjọ́ òní kó ṣí ojú. Ọlọ́run àṣẹ̀dá a dúpẹ́. Bí a dẹ̀ ṣe kúrò ní báyìí tí à ń lọ sílé wa bóyá ilé wa ni a wà ibi iṣẹ́ ni a bá wà ire a máa bá wa ń bẹ̀ láṣẹ Ìdùmarè. Ibikíbi tí a bá ti ń gbọ́ ohùn mi afẹ́fẹ́ Elédùmarè afẹ́fẹ́ tí ó ń fẹ́ ènìyàn tí èèyàn fi ń di ẹni tí ò ní rin ilẹ̀ sí afẹ́fẹ́ tí ó ń fẹ́ síni lára tí ó sì ń gbé ènìyàn dìde ìyẹn ènìyàn tí ó ṣàárẹ̀ tẹ́lẹ̀ afẹ́fẹ́ yóò fẹ́ sí wa lára àní bá wọn kú àwọn bí wọ́n bá ń fi ikú ò ní kàn wá wọ́n bá ń fi àrùn ò ní kàn wá níbikíbi tí a bá wà àwọn tí à ń ṣiṣẹ́ aṣojúgede ní tiwa gbogbo àwa tí a wà ní ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá níbikíbi tí a bá wà àdélébárí àrẹ̀kọ́rẹ́ ni láṣẹ Elédùmarè. Àdúrà
A dúpẹ́ lọ́wọ́ yín o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé o. Àwọn màmá wa Erelú tún àṣe. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Ààrẹ Ọládọ̀tun Hasan, bàbá àkókò, bàbá bébì. Àwọn bàbá wa His Royal Majesty Ọba Fálùadé Fákáyọ̀dé Aníkúníkù one. A dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa His Royal Majesty Ọba Adéyẹmí Àdùkájì Ọlọ́tà Àmọ̀tà. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Prince Olú Àgbègbà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Àṣe ìṣetúnṣe tá a bá ṣe èyí tó àtúnṣe mí sí o. A máa rí bá o. Màmá wa Awólọ́wọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ṣe Commissioner for Local Government and Chieftaincy Affairs, Commissioner for Culture and Tourism, Ogun State, Dr. Taiwo Emmanuel, a dúpẹ́ lọ́wọ́ yín. Director of Culture and Tourism State, Mr. Adeyemo, really appreciate. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa His Excellency Prince Dàpọ̀ Abíọ́dún, Governor of Ogun State. A ti wá ṣe o, ẹ ṣé gan. Adélébáre Àrìnàkórè Àkóyá ibi o, ẹ ṣé gan. Ààrẹ àbẹ ní ìkọ́tẹ́ tó fẹ́ bá wa sọ. Ààrẹ wa láìpẹ́ láì jìnà a tún máa gbé ètò yìí wá ní ọ̀sẹ̀ kejì ní ọdún. Mo dúpẹ́ fún ẹ jẹ́ kí mo dúpẹ́ fún ìjókòó yìí, ìjókòó aláyọ̀ ni. It is the most honor for me to be part of this epoch-making event, being the first of its kind on online summit. Really, indeed, a great success. I must salute the organizers of today's program while using this medium to appreciate our distinguished royal fathers that have found time out of their busy schedules to honor us with their presence. We are highly honored. We believe that the Yoruba race will take its pride of place. Mo really dúpẹ́ gan, and I'm highly impressed that this is a sample that all other state chairmen must seek to emulate. Your state is doing similar thing, and they've organized similar thing in the past. Ogun is taking another lead step in this regard. We must commend your effort while imploring that it is high time we hold our culture in high esteem. Ilé lọ́ni àti ń kẹ́ṣọ́ ròde, ẹ má bínú ìwà la fi ń ní ẹ̀ṣọ́ ènìyàn. I want to implore us as youth of ẹ ti mute ara yín àgbọ́yìn o. in us. Mo dúpẹ́ gan gidigidi fún ìyàwó Ààrẹ ló tún wá ṣe. Ọ̀nà ọpẹ́ wa pọ̀ nítorí pé wíwà wa lórí afẹ́fẹ́ lénìí, ìyá wa ló fún wa ní ààyè láti ní this long stay on Zoom. Tó o bá sì ti bẹ́ẹ̀ ni Zoom á ti já wa dànù bí 30 minutes into the meeting based on previous capacity. It only take a very strong will support. A dẹ̀ dúpẹ́ pé màmá wa fún wa ní àǹfààní yẹn láti enjoy this summit. We hope tá a bá tún nírò àwọn nǹkan báyìí, màmá ẹ jọ̀ọ́ a máa máa kí kan sí yín ní o, ẹ má ní Oliver twist ní wa nítorí pé iná lẹ̀bi wa. Àǹfààní báyìí a sì máa polongo ẹ̀ ju báyìí lọ. Èyí tá a bá tún máa fẹ́ ṣe, Ọlọ́run á fún wa lówó, á announce ẹ̀ ní newspaper so that every Nigerians and every Yoruba, anywhere they are, we can host 1 million on the Zoom meeting, a Zoom meeting where very nearest future, all Yorubas will be looking forward to join any of our meetings. Mo dúpẹ́ gan, ẹ̀yin arógun.
fún àǹfààní tẹ́ fún wa lónìí. Elédùmarè á ràn wá ṣe o. Ní àkótán, orúkọ mi ni Ààrẹ Barrister Dọ̀tun Hassan, President Yoruba Council of Youth Worldwide. Ẹ ṣé gan sà. Yorùbá ni mí, ọmọ káàárọ̀ oòjíire. Ẹ ṣé gan. Mo dúpẹ́. Global president. So national anthem àbí Ogun State anthem la máa kà báyìí. Ẹ ṣé gan o. Àdélébáre o. Ẹ kọ́ ká Ogun State. Màmá. Ogun State anthem wọ́n ní tẹ́ bá ti ṣe Ogun State anthem tán everybody log out torí pé mi ìfẹ́ shut down with everybody in it kò ní dáa. Ẹ má bínú irú anthem wa anthem Yorùbá Council of Youth mo bá nítorí pé kò tí ì mọ́ wa lẹ́nu dáadáa ni ẹ̀kọ́ yẹn ó yẹ kí n kẹ́ chairman lẹ́yìn tá a bá bẹ̀rẹ̀ báyìí a bá ní ẹ jẹ́ ká jọ gbé gbogbo rẹ̀ ó dọ̀wọ́ wa ilẹ̀ Yorùbá dọ̀wọ́ wa Yorùbá yìí tèmi tìrẹ ni Yorùbá yìí ti gbogbo wa ni ó dọ̀wọ́ wa ilé ayé dọ̀wọ́ wa ilẹ̀ Yorùbá tèmi tìrẹ ni ilẹ̀ Yorùbá ti gbogbo wa ni Yorùbá ni mí ọmọ káàárọ̀ oòjíire. Ẹ má bínú pé àdìpá rẹ̀. Thank you very much. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Pleasure. Odilábọ̀ so everybody máa log out nígbà tẹ́ bá ti ready. Àkànjókòó ńgbà tí bá rí pé last one log out ni máa tó pa. Ẹ ṣé mà tí kò sàbọ̀ màmá gbòòsà gbòòsà gbòòsà. Ẹ ṣé.